tó ń wáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà lásìkò yìí ó tó ohun àpérò ọmọmọrinwo ṣùgbọ́n ní dédé àsìkò yìí mo kí yín níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ mú àpẹẹrẹ Prophet Fẹ́mi Wahab lójú òpó wa ń bí mo kí yín ẹ kú jókòó. Mo kí yín olóòtú àti gbogbo àwọn tó wà pẹ̀lú yín ní stúdíò ńbẹ̀ àti gbogbo àwọn tó ń gbọ́ káàkiri àgbáńlá ayé Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àmín. Gbogbo ọ̀nà tọ́ta bá gbà Ọlọ́run á máa ṣàbò wa wọn níjọba lórí wa lórúkọ Jésù. Àmín. Àmín. Ọ̀rọ̀ ètò wà nílẹ̀ yìí nínú ọ̀rọ̀ tẹ́ sọ nígbà tí afọ̀rọ̀wáyín lẹ́nu wò kọjá oríṣiríṣi àwọn ìpè ni mo gbà àwọn kan tiẹ̀ sọ wípé bó bá jẹ́ yìí ni Donald Trump ààrẹ Amẹ́ríkà báyìí wípé kílẹ̀ yóò ṣé kìí ṣe nǹkan tẹ́yìn náà máa ṣe nìyẹn ni àbí báwo. Ẹ ṣe olóòtú màá dáhùn béèrè yẹn ní ọ̀nà mẹ́ta. Alákọ̀ọ́kọ́ mi ò lè jẹ ìjọba kankan lẹ́niwà lágbàáyé mọ́ because iṣẹ́ Ọlọ́run ni mò ń ṣe mi ì dẹ̀ lè ṣiṣẹ́ Ọlọ́run kí n ṣiṣẹ́ ayé kò possible kí n máa dáhùn tí spiritual something lóhùn máa dá physical something lóhùn mi lè yára mi sí mẹ́ta ìyẹn ò possible dóò ẹ máa bèrè fún àwọn pásítọ̀ kan wà bẹ́ẹ̀ o àá sọ̀rọ̀ débẹ̀ later àwọn ṣàlàyé yẹn fún yín. ṣé mọ̀ pé pásítọ̀ Túndé Bákàrè wọ́n fẹ́ ṣe ààrẹ wọn gbà tí ìlú lọ fẹ́ tó yẹ kó pé a máa sọ̀rọ̀ débẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì tẹ bá ń sọ̀rọ̀ Amẹ́ríkà Donald Trump is not the owner of America. It's a privilege to be a president. It's only one person. In tó dẹ̀ ń ṣe yẹn kì í kó fi Amẹ́ríkà ló ń ṣe kìíní yẹn o ká ní òfin náà tí wọ́n pass yẹn ní house in tẹ́ ń sọ yẹn sìn ẹ lè máa sọ in tó wà lọ́kàn tiẹ̀ ló ń ṣe wọ́n tẹ́ pé ní executive order. So táwọn yẹn bá ń sọ̀rọ̀ kó máa understand bọ́rọ̀ ṣe rí èèyàn kan ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ o Amẹ́ríkà ò tọrọ jẹ lọ́wọ́ anybody nígbà tí yẹn wà ń bẹ̀ policy ti tiẹ̀ ló ń lò which is executive order ṣọ́ọ̀bù yẹn yín sìn so tó bá ṣe nǹkan kan sìn ẹ má fi ìpín bẹ́ẹ̀ ni gbogbo ẹ bá ti níbẹ̀ lè ṣe no èèyàn kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o tó ti yẹn yín sìn. Ẹlẹ́ẹ̀kẹta èèwọ̀n ni pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tèmi jẹ́ o ìfẹ́ ni Ọlọ́run tí Ọlọ́run sọ fún mi o nínú Bíbélì wípé ẹni tí ò bá nífẹ̀ẹ́ kò dá Ọlọ́run mọ̀ ṣọ́ọ̀bù yẹn yín sìn mi ì sọ pé kán lọ sí ìlú olùkọ́ bàlújẹ́ lèmi ń sọ o ṣùgbọ́n ní tèmi ń sọ ń bẹ̀ ni pé inú ẹ̀dá sí chọ́ọ̀chì ń sìn àsìnyá wá bẹ̀ wèrè wá bẹ̀ kò sí à ń lẹ́nu kankan ń bẹ̀ torí pé kí ni abilé pé ilé Ọlọ́run ni. And Bible dẹ̀ fi yẹ kó wá pé the earth is of the Lord and fullness thereof ṣe ń get mi sìn so ìyẹn sìn kò lè possible fẹ́mi láti ilé kíni láti pé mo lè fẹ́ ṣe nǹkan yẹn torí gẹ́gẹ́ tí mi gbé dání gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run à ń kó èèyàn mọ́ra ni à ń lé èèyàn síta ṣé àmì yẹn sìn. tí mo kàn fẹ́ sọ díẹ̀ nìyẹn. Ẹ ṣeun ṣé àwọn tí wọ́n ní wọ́n ń lébọ̀ nílé yìí báyìí ṣé àwọn tó ń tún Amẹ́ríkà ṣe la fẹ́ pè wọ́n ni àbáwọn tó ń da Amẹ́ríkà rú. ṣe rí mo sọ̀rọ̀ kan ní fídíò tí mo ṣe gbẹ̀yìn tá a máa parọ́ fúnra jẹ tá a máa parọ́ fúnra lókù ìlẹ́gà kan ló ń bàlújẹ́ lẹ́gà ló ń bàlújẹ́. Kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. Ohun tó ṣe bẹ́ẹ̀ ni pé ó níbi tí ìlẹ́gà lè rìn sí kò dẹ̀ síbi tí ẹni tó bá jẹ́ lẹ́gà ò lè dé. Ṣe bí ilé kan àti mò ń gbé ńgbà kan láńlọ́ọ̀dù yẹn sọ̀rọ̀ kan fún mi láńlọ́ọ̀dù yẹn sọ pé ó máa ń yà ọ́ lẹ́nu táwọn yẹn bá ń racist sáwọn immigration ó ní minister of economy kò ń ṣe immigration minister of agriculture kò ń ṣe immigration ó ń ṣe immigration kì í sanwó oúnjẹ ni tó bá rọ oúnjẹ àbí kì í sanwó ilé tó ń gbé àbí tó bá rọ ọjà market kò ń sanwó tó yẹ yín sí. Mo sọ fún yín lọ́jọ́ yẹn mo ní tó ń fa kinní yẹn jù tí mo lọ sí skul kan ìbáyìí tí mo ní àwọn Interpol ló ń kọ́ wa bí mo ṣe wà yín sìn European Union sìn we are now 29 country tí n bá lọ sí the list among there tí n bá ṣe nǹkan kan bẹ̀ wọ́n á wá mi wá bí tí mò ń gbé kílẹ̀ tó 24 hours because fingerprint bí wọ́n á sọ pé tí mò ń gbé fún everybody ṣùgbọ́n ìlẹ́gà wọ́n máa ń da system rú tó bá gbá káwọn mú wá rí pé ká níbẹ̀ tí wọ́n á gbé lọ sí system káyọ̀ ní so bẹ́ẹ̀ ọ̀dà ṣé spirit ló wá ṣe kinní yẹn èèyàn ni so òyìn ló fà á tó yẹ pọ́n fẹ́ everybody jẹ́ lẹ́gà so that á lè jẹ́ security ó lè wà
ṣe ti gẹ̀tẹ̀ nǹkan tó fi ń ṣe nǹkan tó ń ṣe. ẹ má bínú, ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ẹ sọ wípé àwọn tó jẹ́ lẹ́gà gan ló ń da ìlú rú pé kì í ṣe àwọn ìlẹ́gà. ìgbà tá a fẹ́ parí ọ̀rọ̀ sìn ẹ sọ wípé àwọn tó wà lẹ́gà wọ́n lè tẹ̀ sọ ni pé wọ́n lè trace wọn, àwọn tí ò wà ìlẹ́gà wọ́n lè trace wọn. ṣé ẹ mọ̀ wò pé àìlè trace àwọn tí wọ́n jẹ́ ìlẹ́gà yẹn gan ni ó jẹ́ kí wọ́n máa ṣe bó ṣe wù wọ́n tán dẹ̀ máa fi dàlú láàmú. ó níbi tó lè rìn sí i ó ní ẹ̀rù ẹ̀ẹ́pẹ́ tó bá ń gbé ìlú tó mọ̀ pé ọ̀fẹ́ òmúlẹ̀ wàá máa ṣọ́ra ṣe bọ́ ẹnìkan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ sọ̀rọ̀ kan fún mi níjọ́ kan ẹnìkan sọ pé mi ìgbà Amẹ́ríkà ṣé mo yẹ àwọn èèyàn tó wà ń bẹ̀ ṣá ṣé nìkan tá à ń sọ ìkọ́ afẹ́ẹ̀tì èmi àbẹ́nìkan tó súnmọ́ mi ṣùgbọ́n àsìránṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ máa ṣe nǹkan pẹ̀lú compassion because gbogbo tí Jésù ti ṣe láyé wọn á ní he have compassion on them. ok Amẹ́ríkà ń sìn ẹ mọ̀ pé wọ́n ẹ̀ lọ́mọ pé tó máa ṣe jù mẹ́ẹ̀ kọ́ máa yìnbọn para wọn ǹjẹ́ ọ̀nà múlẹ̀ gàdúrà ìbọn pààyàn bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ sọ torí kò lè rà kò níwèé láti fi lè ra mọ́ ṣé ẹ̀ gẹ́tì ẹ̀ sìn kò níwèé láti fi lè ra mọ́ bàbá ìkọ̀kọ̀ ṣe scam bẹ́ẹ̀ sìn ẹni tó níwèé ló máa lọ ṣe àkáǹtì ṣé ẹ̀ gẹ́tì mi sìn so ẹni tí ò níwèé nítorí wọn àlọ́kùn ẹ̀ ní pé òun ṣe máa ní ní a máa léjù ṣùgbọ́n ó wá lè ṣiṣẹ́ ó lè máa ṣe sáré káàkiri o ṣùgbọ́n àwọn tó níwèé wọn lọ́pọ̀ láti ṣe nǹkan oríṣiríṣi. ń tẹ̀ sọ báyìí ni pé àwọn tó wà lẹ́gà yẹn gan páwọn gan náà níwà abilẹ̀ ń sọ àbí. ọ̀pọ̀lọpọ̀ wọn kí gbogbo wọn because àwọn lè lọ sẹ́ni wíà. ṣùgbọ́n lára àwọn ìpè àti ìwádìí tèmi náà ṣe lẹ́nu àìpẹ́ yìí wọ́n ń sọ fún mi wípé àwọn tí wọ́n wà ìlẹ́gà yẹn gan ló ń bàlú jẹ́ nítorí pé wọ́n ní ríbi trace wọn sí ṣẹ́ẹ̀dẹ̀ wò pé nípasẹ̀ pé wọ́n lè ríbi trace wọn sí yẹn. tẹ̀rí nǹkan tẹ̀ ń sọ yẹn ẹ get mi dáadáa o ṣé yẹn kí ni wọ́n ti bẹ̀rọ ni pé tẹ̀ bá fọwọ́ kàn kọ̀ọ̀kan báyìí wọ́n á get mi pé mo ṣe ṣọ́mi yẹn sí. ṣùgbọ́n ẹni tó jẹ́ ìlẹ́gà kò sẹ́ni tó jẹ́ ìlẹ́gà tó fẹ́ kóhun jẹ́ ìlẹ́gà ó fẹ́ jẹ́ lẹ́gà ṣọ́mi yẹn sí. ìta àwọn máa tá àti ṣe ni kí báwọn ṣe máa níwèé wọ́n dẹ̀ kọ́tà bá ṣe ohun tí ò da kò sẹ́ni tó máa fẹ́ níwèé sí wọ́n á kọ́kọ́ gba ẹ̀ka ẹ̀ náà ìka tó gbà yẹn àwọn ìka tó ti rí tẹ̀tẹ̀lẹ̀ tó wọ́n di pé kò ṣe wọn ò rí trace wọn á kọ́ lọ trace ẹ̀ ṣe ò sí nínú wọn ó lọ cancel wíyà trade ni. torí wọn sọ fún yín débẹ̀ wọ́n torí pé kí ni tí wọ́n fẹ́ gbàwé ìlú kan wọ́n tó gbà kan èèyàn yẹn wọ́n á wo àtẹ̀yìnwá wọn gbogbo central network wọn ṣé ká yóò tí kọ́ mi ọ̀kan lù yìí rí so immigration tí ò níwèé ti mọ̀ yẹn kò ní fẹ́ ṣe ohun tí ò dáa so yìí sìn ó mọ̀ pé òun jẹ́ tán nìyẹn ṣé tó á náwó débi $10,000 $20,000 láti fi ṣèwé àwa torí pé ẹ̀gbọ́n tó sọ tí yẹn sìn kò sẹ́ni tó fẹ́ jẹ́ kóun jẹ́ lẹ́gà o so àwọn náà máa ń bẹ̀rù mo sọ̀rọ̀ kan fi ń jọ kan kí ló fà á tó fẹ́ fún yàn ní ìwà kó fún yàn temporary wọ́n á fi wo bó ṣe máa ṣe kó tó di pé máa jẹ permanent kó tó á fún ẹ ní pàdé ìlú wọn nǹkan tó fà á nìyẹn illegal migration kò sí ìlú tí ò sí gbogbo àgbáyé ndókànṣẹlẹ̀ ń bẹ bẹ́ẹ̀ ni ndókànṣẹlẹ̀ ń bẹ ni pé policy tí máa ń lò sí executive order ni kò ṣe pé ìlú yẹn ló against wọn policy tiẹ̀ ni tí ó ká ìlú bá ní ok ẹ wò ó sì Germany wọ́n fòtì lánàá torí nǹkan sí Germany ti against wọn báyìí wọ́n ti grant ẹ òfin pé immigration tí wà tí yóò kọ́ máa kó wọn àmọ́ ọ̀nà ṣe yẹn sí ìyẹn sì Germany ló ṣe kò ṣe kó president kò ṣe executive order gbogbo ló fara mọ́ nìyẹn tẹ̀wájà kí o sì máa fẹ́ bẹ̀rẹ̀ ti Amẹ́ríkà àwọn state kan wọ́n against ẹ̀ ìbárántí àwọn state kan against ẹ̀ kí ló fà á ni pé òun ṣe pé ó wà nínú òfin òun lo executive order láti ṣe é ni so èrò tinú tiẹ̀ tó fẹ́ ṣe nìyẹn tó rò pé bóun ṣe lè ṣèlú for example nsìn iṣẹ́ tí mo ń ṣe yìí sìn alóríṣiríṣi ìránṣẹ́ Ọlọ́run náà bí lè ṣe ń ṣe ti ọ̀tọ̀ bí lè ṣe ń ṣe ti ọ̀tọ̀ ṣùgbọ́n ìtàwọn afẹ́ sọ pé body of Christ kí ni Bible ní ká ṣe òun lọ̀rọ̀ ṣé gẹ̀tẹ̀ ìfọkàn rí bẹ́ẹ̀ nìyẹn. ó dà kí ni ó ń jẹ́ káwọn èèyàn wà ìlẹ́gà lórílẹ̀‐èdè kan báwo lè èèyàn ṣe ń di ẹni tó wà ìlẹ́gà fún àpẹẹrẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. olóòtú ọ̀rọ̀ pọ̀ mbẹ́ bí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tó the student ṣe rí ẹni tó fẹ́ lọ kàwé ní bẹ́ǹsì ó lè ná 40 million lọ ó ti wò ó pé tóun bá débẹ̀ òun á wá bóun ṣe máa ṣe òun á ríwèé gbà because ó lè ná 40 million kan lọ 2 years bí kankan ní wọn padà sí ìlú yẹn náà yìí sí 40 million bàbá àti bàbá ẹ tí ó bá ṣọ́ra á gbé ẹ ṣe pé ní pé ó fẹ́ bá tèmi jẹ́ ni ó dídí 40 million dẹ̀ pàkó tẹ padà bọ́ nílé ó jẹ́ nǹkan kọ́kọ́ wá ṣe
bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn ṣé wàá lẹ́nu tó lọ yẹn náà tó lọ kàwé yẹn o kèmí kò ní focus ṣe róyìnbó ẹ wo ṣẹ́ẹ̀kì tá a máa ń gbà yẹn ṣẹ́ẹ̀kì ní bank tẹ bá gba ṣẹ́ẹ̀kì kan lé ní sí wọ́n lè jẹ́ 2 weeks pé ṣẹ́ẹ̀kì yẹn máa lò wọ́n á ti ṣe nǹkan lára ẹ̀ àwọn máa update all the time nǹkan tí wọ́n rò tó fi apply fún kinní yẹn kó tó dọ̀ system yẹn lè change wọ́n lọ́wọ́ ó dẹ̀ ti náwó dídájì ó dẹ̀ fẹ́ padà mọ́ wà ní wẹ́ẹ̀ máa fà ìwé ara mi bá dọ̀ wọn ni ilẹ̀ gà ṣe ń bẹ̀rẹ̀ ṣe táwọn míì nìyẹn o ẹlòmíì Nàìjíríà ti sú kí ló sú ń bẹ̀ ni pé ogun lọ́tún ogun lósì ó ti jà ó ti sú pé kò ń sá fáwọn èèyàn wọ̀nyí ẹnìkan kìmí lánàá in fact mo wò kí a tún ní ọmọ Nàìjíríà àgbàlagbà tó ní o Botswana ni woman yẹn ti pè mí o Botswana ọ̀dọ́ owó fún program Botswana kí èèyàn fi lè wà bẹ́ẹ̀ ẹ wá wò pé ìyá ètò wà ń bì ìyá ni okùn tọmọdé ó tọ́ máa jù mí lọ o ntẹ́lómi ńlá kọjá Nàìjíríà ló mú wọn sá lọ o wọ́n fi bẹ̀ ṣe ṣe ẹ̀fùn ní o ṣé ń gbọ́ mi. àgbọ́yé. so èmi dẹ̀ rèé àwọn náà lè ti máa gbọ́ sórí pé tó bá yá màá níwèé tó bá yá màá ní òun ní ẹlòmíì fi di ìlẹ́gà tí wọ́n mi yẹ yín sìn another one ni pé ẹlòmíì di ìlẹ́gà bóyá ẹnìkan ló fún níwèé ńgbà tó dọ̀ tàbí ìkọ̀kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó wọ́n fira wọn lẹ̀ wọ́n dẹ̀ pàwé wọn lọ́wọ́ tó yẹ yín sìn ó ti di ìlẹ́gà àbọ̀kọ ló nǹkan tó mọ̀ sọ tí yẹ yín oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ló sábà máa ń ṣẹlẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó tún kórí tó ìtẹ̀mí kan máa ń wò táyàn kì í understand mi ò ní problem pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ rárá kò affect mi ṣùgbọ́n èmi máa ń fẹ́ kí ẹ máa ní human feelings a mọ̀ pé ìlẹ́gà ni wọ́n a mọ̀ pé wọn ò ní right bẹ́ẹ̀ kí la fẹ́ gbà nínú pains ọmọlàkejì wa ní tèmi sọ nìyẹn o. ó dà ṣé ẹnìkan ẹ mọ̀ kan àwọn kan sọ wípé orílẹ̀-èdè yẹn lamẹ́ríkà torí àwọn kan ń pè mí o láti amẹ́ríkà wọ́n dẹ̀ ń jóyè mi wípé kán sọ òtítọ́ tó wà ń bẹ amẹ́ríkà gangan ni àwọn wà àwọn táwọn níwèé ìgbélú àwọn tó jẹ́ pé àwọn wà lẹ́gà níbẹ̀ àwọn ò rí mùdùnmúdùn gan jẹ tó àwọn tí wọ́n wà ìlẹ́gà nítorí àwọn táwọn wà lẹ́gà owó ìjọba bẹ̀ gan àwọn ìlẹ́gà míì gan tí wọ́n rí látara ìjọba kì í ṣe kékeré àwọn á ní gbogbo eléyìí ló fẹ́ kó stop káwọn ọmọ tí wọ́n ní orílẹ̀-èdè yẹn gangan tán jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè amẹ́ríkà gan káwọn fúnra wọn kí ọkàn wọn lè balẹ̀ kán lè túbọ̀ ríṣẹ́ ṣe. olótù ẹni bá sọ bẹ́ẹ̀ ìka èèyàn ni. kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. ẹni bá sọ bẹ́ẹ̀ máa sọ bẹ́ẹ̀ fún yín ṣẹ́ni tí ò ní dátà nínú gọ́fúmẹ̀ntì la máa jẹ mùdùmùdù báwọn náà jẹ fẹ́ fún mùdùmùdù tí ò lákàntì. ṣé rí àwọn èèyàn torí mo sọ pé kọfí ẹni yẹn ṣàlàyé wọ́n ṣàlàyé nǹkan kan wọ́n ní irú àwọn iṣẹ́ kéékèèké kan wà tí pé wọ́n ń rí ṣe gan tó jẹ́ wípé àwọn irú wọn kì í rírú ẹ̀ ṣe irú yẹn ń kọ́. wọ́n ní wọ́n á gba ìwé oníwèé wọ́n á lọ fi ṣiṣẹ́ ẹlòmíì pé kó fẹ́ ràn yàn lọ́wọ́ á fún oníwèé tiẹ̀ láti lè fi ríṣẹ́ wọ́n á tún padà kó bá. ṣe lẹ́gà mọ́ àwọn ará wọn tó fún wọn wèé ẹ̀kọ́ bá jà kò ń ṣe lẹ́gà mọ́ because lẹ́gà ló fi lọ sí bẹ̀bẹ̀ ìwé òwe lólò àwọn ará wọn tó ní ìwé tó ń fún tọ̀hún lẹ́ẹ̀kọ́ máa bá jà kò ń ṣe yẹn because àwọn náà ń kówó fún náà wọ́n dẹ̀ yọ owó fún wọn nú ẹ̀ torí ìwé tó ń gbà yẹn wọ́n sanwó fún àwọn tó ní ìwé yẹn ni tí ò ní ẹyin sìn ẹ má yẹ kẹ́nìkan máa kàn sọ̀rọ̀ ṣẹ́rí in táwọn èèyàn máa ń sọ tèmi ò kàn fi láìkì ṣẹ́rí àwa èèyàn dúdú yìí Ọlọ́run ni kó ṣọ́ wa o mo sọ fún yín níjọ́ tí mo ti wà nínú ilé tí mo ń gbé ẹ̀mí àti àwọn mi sì for the past 15 years a wà ń bẹ̀ fún bí 8 years a ò gbà torí a lè pé ilé wa bẹ̀ sí ní scarf ìyá wa ní ká fi yàrá kan fagbe fáwọn èèyàn kan máa gbé bẹ̀ jẹ́ mọ̀ pé àwọn fọ́nìlà máa ń gbà sí àwọn kan ti ẹ̀ dé láìpẹ́ ọmọ Morocco ni wọn níjọ́ kejì tán wọ̀ rí iná ti ń ṣiṣẹ́ ṣé gbọ́ bẹ́ẹ̀ bet black wọ́n á jẹ̀yà kí ló dé tá a ṣe rí báyìí mo fẹ́ béèrè lọ́wọ́ yín mo ń sọ̀rọ̀ kan bọ̀ lẹ́ẹ̀kan èmi ò sọ pé ìlẹ́gà dáa o kẹ́ni wọ́n ti má ṣe gbígbọ́ o tọ́ra kan sọ pé káde wá bíùdì ló wa nǹkan tẹ̀ ń sọ right ṣùgbọ́n ṣé ìwọ lè ná owó táwọn yẹn ná kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú ẹ̀ tẹ́rí in tó ń ba Áfíríkà jẹ́ ni pé à ń fẹ́ra sípò àwọn èèyàn in tó ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ èmi nínú torí pé mò ń gbéra mi sípò ní táwọn yẹn ń pass through ni o kì í pé affect mi o mo lè lọ sẹ́ni wíwẹ́ ìdìbò ọbẹ̀ ṣé wò mí kò ná mi kankan èmi ò sí lára wọn ẹ̀mí bí mi kankan sí lára wọn ṣùgbọ́n mò ń wo wípé torí mo ti wà nínú ipò yẹn rí o wá gbéra mi sípò ẹ̀
Jésù òun heal ẹnìkan tí ó bá fi compassion nù wọn tí ó bá feel pain sí wọn. Kristẹni ni wá ni mí n gbọ́dọ̀ feel táwọn èèyàn pass through. Illegal ò dá lóòótọ́ ṣùgbọ́n ṣé tí wọn náà bá ta lé tó tọ̀nà torí bẹ́ẹ̀ yẹn sì kọ́ máa sọ bẹ́ẹ̀ lójú ẹ bá lọ sí bá fi ìjà bára wa sọ. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ sọ yìí náà ṣe àná ti wà ní illegal rí ọ̀pọ̀lọpọ̀ wọn ó tó di illegal ó ṣe wá jẹ́ gbádé kàrà lọ́pọ̀lọpọ̀ wá tẹ́ afẹ́kẹ́ lómi lágbádá ẹ̀gbọ́n ẹ̀rọ. Ntí Trump ń ṣe ẹtún wò ó sí o mi tó ń kó àwọn terrorist dé Guantanamo ọmọ bẹ́ẹ̀ mẹ́rin kan máa lọ kó àwọn illegal immigration sí yẹn tó sọlá ní àná yìí. ṣé ẹ ti rí pé nǹkan yẹn ní bá èmi ò sọ pé kọ́ má tún lu ẹ̀ ṣe o ṣùgbọ́n àwọn atajà ara wa náà kò yẹ pé kí ará àta máa tì wá síta ká náà tó máa tíra wa dànù nóò bó tiẹ̀ nìkan tó lè ṣe dákẹ́ ẹnu ẹ. wọ́n máa sọ pé àwọn gbá kan torí pọ̀ tí wá sọ opportunity torí kébì tí wàá ní ìwé ìgbélùú sí mo ti wà ókè sí màá ti pẹ́ tí ò wá tí ì níyẹn kì máa yọ̀ wọ́n nóò àfikún yọ̀ mí o lè ní ìwé sí o lè sí ìkìlẹ́pẹ́ ẹni tó wù ẹ́ ló máa fún ẹ ní oògùn tó máa fi lọ òtẹ́tí ọ̀làdọ̀wọ̀ tiẹ̀ wọ́n tọ̀tọ̀ síra wọn ni. ó dà àwọn kan sọ wípé àfọwọ́fà ló jẹ́ kí ọ̀pọ̀ wà ní ipò ìlẹ́gà tí wọ́n wà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni ó wà ń bẹ̀ torí àwọn mi pè mí tán sọ oríṣiríṣi fún mi. ṣùgbọ́n ṣe rí ọyá ìtẹ̀síwájú. ẹ mọ̀ ń gbọ́ ẹ sọ̀rọ̀ ẹ mọ̀ ń gbọ́. ìtẹ̀síwájú náà. ṣe rí àfọwọ́fà tó ń sọ yẹ kí Ọlọ́run kó má jẹ́ kí ká ṣinú bí kọ́lọ́run má jẹ́ kí a ṣe ẹsẹ̀ gbé ṣé wo nǹkan yìí táwọn sọ ìkú ti ṣẹlẹ̀ sáwọn ọ̀rẹ́ mi ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ tó ń tẹ̀tí wà ókè sí ó ṣẹlẹ̀ sí mi náà àfọwọ́fà tó máa ń sọ ni pé nígbà míì wà á opportunity wà á misuse ẹ̀ ìgbà míì wà tẹ́lẹ̀ pé ẹlòmíì ẹ̀rọ pé state oríṣiríṣi ló wà nílùú yẹn state inú àtẹ́lẹ̀ pé wà yìí sì fún wọn ìwé ọlọ́wà pé àjẹ́ tí mo ń ṣe mo fẹ́ sanwó lẹ dáàdì mi ń sick ilé kò ní fẹ́ fi iṣẹ́ yẹn lẹ̀ pẹ̀lú ìwé oníwèé o tẹ́ kó lọ sí state ibòmíì tí wọ́n yẹn yìí sì kò ní lọ tó kì ní yà ká mọ́ ṣẹ́rí bẹ́ẹ̀ oríṣiríṣi àfọwọ́fà ló wà tọ́mi èyí ń sìn ṣùgbọ́n èmi bìlí pé kò sẹ́ni kẹ́fẹ́ kí nǹkan òun bàjẹ́ wọ́n ní òmùgọ̀ dọ́gbọ́n tọ́lọ́run ni ọgbọ́n dòmùgọ̀ tọ́lọ́run ni kò sẹ́ni tó mọ̀ ṣe o olódù ẹni tó bá rí ṣe ọlọ́run wà lẹ́yìn ẹni o ẹni tí ò rí ṣe ọlọ́run wà lẹ́yìn ẹ ẹlòmíì dé lóyìnbó ọdún kan pé ló ti níwèé o ẹlòmíì àti pé 20 good years kò níwèé wọ́n dẹ̀ gba the same route wọlé ṣètìlí bẹ́ẹ̀ ìmú àti pé ogun ló ń jà torí àwọn èèyàn a kò máa wo nǹkan just physical ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti pé nǹkan kan wà lábẹ́lẹ̀ tó ń jà wọ́n so tí mo kàn fẹ́ sọ ń bẹ̀ nìyẹn. ó dà ibi tọ́rọ̀ wá dé gan mo fẹ́ ká wá lọ sórí ẹ̀kọ́ wo ló yẹ ká kọ́ látara irú nǹkan tó ṣẹlẹ̀ yìí torí tá a bá kàn ń gbé lọ́tún gbé lọ́sì tó ní kálukú ń sọ ìhà tó kọ sóò tá a sọ ẹ̀kọ́ tó wà ń bẹ̀ kò ní dá torí ọjọ́ mi. ẹ̀rí ẹ̀kọ́ tó yẹ ká kọ́ àwọn ìjọba wa àwọn ló ń fìyà jẹ wá àbádẹ sọ pé ìjọba mi ń sọ pa Tinubu o mi ń sọ pa Buhari láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní ìlú ẹ̀ ti ń wọ́ ẹ rí wípé bí Nàìjíríà ṣe wà yẹn ẹ máa fọwọ́ gbáyà báyìí bó ń jẹun yóò bá ń bá àmúra o tọ́jà pé wọ́n tọ̀ máa ka ìwé ó máa ṣe gbogbo ẹ̀ ẹlẹ́dàá nìkan àwọn ìjọba wa nìkan wò pé àwọn aráàlú mi ló ń sọ̀fà báyìí kí làwọn lè ṣe nǹkan tí mo sọ yẹ yín sìn tí ló bá da kílẹ̀ níbọ̀dì ń wá kiri mí ní parọ́ fún yín àjò dàbí ilé àwọn kan àtẹ́ pé ẹ̀ ń gbádùn bẹ́ẹ̀ tẹ́yìn ò mọ̀ táwo ò rí ṣe tó dẹ̀ ń dùn wá dọ̀la pé fáwọn ìfẹ́ ṣe nǹkan òṣìṣọ́ pọ́tà lè dà àkọ́kọ́ máa dúpẹ́ lọ́wọ́ fídíò wọn rántí ìjọ kan tí mo rí rántí ń pè lájẹbólà mi ìrántí ẹ̀ mọ́ rárá wọ́n ní kíní tẹ́lẹ̀ nínú fídíò mo ti rí o nínú fídíò mo ti wo kíní mo ti bá ṣe fídíò bá mo ṣe fẹ́ rántí mo fẹ́ ìjọba wa ní ká bẹ̀ ọjọ́ kan ni mo ń ro kankan lọ́kàn pé tọ́jà kí mo ní wá jẹ president ti máa kàn kó pé every month wọ́n tẹ́ bá ti ń pa báyìí ọ̀yà this month Ogun State kánú ogun yẹn sí Ogun State this month Ọ̀yọ́ State kánú sí ó ní màá ṣe nìyẹn ní àkọ́bẹ̀sí mo ń rò lọ́kàn ní o àwọn ìjọba wa ní kẹjẹ ká kọ́kọ́ jọ ìyà ń jẹ ọmọ Nàìjíríà ẹ wò lójú mo dárúkọ yẹn Botswana tó bá sọ fún Nàìjíríà wa mẹ́wàá Yorùbá ló ń tọ̀ ń sọ o ìyá dẹ̀ ni o wọ́n wò pé kí ni ìyá yìí wá bí ẹ wo tó bá máa sọ tó gbé débẹ̀ ìlú ṣe rí ni ẹ bá ń sọ ọ́ sìn ẹ ní ayé kan ń ṣe nìkan
ayé ò lè má ṣe èèyàn Nàìjíríà ṣé mo tó fà á níbí báyìí ká ní ọmọ mẹ́ta ní ìlú àti ìyá yín bí tẹ́ ti yá dot ẹ máa ṣiṣẹ́ èmi ń ṣiṣẹ́ mo lè lọ́ra ní mo sì ń lọ́la mo gbọ́n ti máa sanwó ẹ̀ ẹ lè lọ́ra aeroplane lọ́la mi ní jowú ẹni tẹ Nàìjíríà ẹnìkan ní mọ́tò mẹ́wàá wo ní ra kẹ̀kẹ́ wàá bínú ẹ o lórí èèyàn gbogbo so ìjọba àwọn nìkan jọ kọ́ rí arrange olú yẹn dáadáa wọ́n dẹ̀ gbàdúrà fún ẹni tó wà lórí oyè ńsìn Ọlọ́run á fún un ṣe àtàwọn tó tún wà àwọn gọ́fúnà káàkiri ẹlẹ́ẹ̀kejì ṣe ń gbọ́ mẹ́ta àwọn èèyàn kọ́ ni pé níbi ìdá ti yan rí kàn dín òyìn orí ń bẹ̀ o kó tó gbé gbèsè máa ní second thought torí ọ̀pọ̀lọpọ̀ ìfúngbà tá a fẹ́ wá ní 20-something years ago orí la fi wórí kò tó ọyàn pé ẹ máa ṣe ń dàgbà lòyà yá máa yé èèyàn àti pé nígbà tá a wá yẹn kò tí ì sí kọ̀ǹpútà tá a máa ka oríṣiríṣi story life oríṣiríṣi táwọn ń kà ń sìn kò sí yẹn so akàn wò pé àwọn náà ń struggle wọ́n ń wálé wọ́n ṣe bá ṣe tàn síbí nìyẹn ọdún kìíní ọdún kejì táwọn máa nítorí èèyàn rí òṣèré kéré o òun ni pé náà tó ṣe nǹkan má forí wórí ṣèwádìí kó tó bẹ̀ sí ń lọ tagbátà kó tó pẹ́ sọ́nà at the end of the day wọ́n lè kó àwọn máa lọ suffer níbẹ̀ wọ́n máa regret another thing wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé ṣẹ́rí bá a ṣe serious ń lo òyìnbó yìí kábíyà gbogbo bá serious ní Áfíríkà ní Áfíríkà dájú lóyìnbó lọ jẹ́sẹ̀ lómi ń ṣe ń lo òyìnbó tẹ bá mọ̀ ẹ pé what tẹ bá dẹ̀ mọ̀ iṣẹ́ tó ń ṣe láfíríkà ẹ wò pé what èyí táwọn yẹn ń ṣe ni pé owó tó ń rí bẹ̀ náà ń rò wọ́n ọ̀rọ̀ ẹ̀ gbé bẹ̀ mọ́ tí wọ́n á di capital fún ẹ sí náírà pé Nàìjíríà gan oṣù mi ọdún kan tó yìí mo gbà lóṣù kan yìí so wọ́n máa ń sọ fún yàn jẹ́ kí bí a ṣe ń struggle ń bí effort dá put sí gbogbo tá à ń ṣe ń bì la put sí láfíríkà ní Áfíríkà dá ṣùgbọ́n kọ̀lọpọ̀ wa à ń ní pé à ń lọ abroad à ń ní second thought yẹn ló ń kó bọ́kọ̀lọpọ̀ tó fi fìlú lẹ̀ wọ́n dàbí irú yín ṣe gẹ́lẹ́ ń bọ̀ lóyìnbó kílẹ̀ fẹ́ máa ṣe torí nǹkan tẹ́ ń ṣe ń bẹ̀ ní ibi àná lẹ́ńbẹ̀ ẹ̀ máa ṣe níbà ìbẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ ẹ̀rọ tó láti wọ́n fi lè fi ṣe àbáṣádọ̀ wọ́n lè fún yín nílẹ̀ kò lè sí ẹ̀ tẹ́ bá lóyìnbó gbogbo ọ̀dọ́ fẹ́ ṣe ẹ̀ máa ṣe fúnra yín so lóyìnbó dẹ̀ tún rè ọkọ ọ̀sìn àti ìyàwó wọn á lọ bí iṣẹ́ látàárọ̀ àwọn ọmọ náà á lọ sí skul àdẹ́dọ̀dẹ́dẹ́ àwọn ọ̀tẹ̀ náà wọn níláyè tọ́mọ torí bíìsì máa jókòó dé wọn ní tó wà náà lóyìnbó pọ̀ mo tún wá fẹ́ sọ kínní kan gbogbo ẹnikẹ́ni tó wà nílùú òyìnbó tẹ́ ti níwèé ẹ máa yọ àwọn tí ò ní ìwé ò lè ṣèfù yín nínú ikú kò lè ṣèfù yín lọ́wọ́ àrùn kò lè ṣèfù yín lọ́wọ́ ìṣòro pọ̀ lóríṣiríṣi ìwé nìkan kọ́ ló fi lè tán ṣòro torí pé kí ni Ọlọ́run ò fẹ́ ẹ̀ràn ẹni tó bá ń fi ẹ̀dá ẹgbẹ́ ìṣe yẹ̀yẹ́ Ọlọ́run ò fẹ́ràn èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run ò fẹ́ kẹ́ máa fi hàn sí kẹ́ máa fẹ́ nìkan kọ́ máa fi nǹkan yọ ọ̀yàn Ọlọ́run ò fẹ́ because Ọlọ́run tó dágbére lọ́dọ́gba orí ìtẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́nìkan tó bá tiẹ̀ lè ṣe nǹkan dákẹ́ ẹnu ẹ̀ má fi yọ̀ wọ́n èyí tẹ́lẹ̀ wà ń lé náà kí ní o ti wà náà kú fún kankan nígbà bá gbèsè lẹ́sìn àwọn aṣọ́ọ̀bù ń bì brothers and sisters kí ló fẹ́ gbà ní òṣùbù ọmọlàkejì ẹ̀ kí ló fẹ́ gé ẹnìkan kú ẹnìkan wọ́n ti bọ́ tiẹ̀ ẹnìkan ṣe ẹnìkan mọ̀ gbogbo àwọn àpàdà fàyè ilẹ̀ ń jọkàn kí là ń bá lọ tá a bá bọ́ tá a ní dé tó mo fẹ́ sọ nìyẹn olóòtú. ó dà ẹ ṣeun lára àwọn kan tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní àwọn kan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí rí owó tẹ́lómi bẹ̀rẹ̀ sí rówó pé ṣe ló yẹ kí ẹlòmíì fi wá ṣe nǹkan sílẹ̀ ńlé ìgbà tó bá wá wálé báyìí á rí nǹkan dé bá wípé ẹ̀kọ́ tó kọ́ wa ni wípé kéèyàn ó mọ pọnmi ilẹ̀ dòǹgbẹ ẹ gbọ́ kí lẹ lè sọ lórí yẹn náà ká tó máa ṣe lọ. olóòtú ẹnìkan náà pè mí láàárọ̀ tó bá mi sọ̀rọ̀ ẹ̀ ṣe rí nǹkan tó sọ orí bẹ́ẹ̀ kò dẹ̀ tún rí bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ kan fún yín mo tún ti wà nínú kéèyàn níwèé tẹ́lẹ̀ tó níwèé nílùú òyìnbó àtẹn tó ní ilé ní Áfíríkà ẹni tó níwèé yẹn bẹ́tà toró máa ní ọmọdé sí many things o lè lọ yáwó o lè rálé o lè ṣe ń tó ṣùgbọ́n mo sọ̀rọ̀ fún ẹnìkan ẹni tó kọ́ 3 bedroom flat 10 papọ̀ lójú kan náà láfíríkà ni o kódà tí o bá ṣọ́ ara ẹ̀ 40 years kò lè pa owó tó fi kọ́lé tí wọ́n fi rẹ́ǹtì mọ́ sọ kò lè pa kódà kó lóun fẹ́ tà ó gé ìnáwó 10 million wọ́n dẹ̀ máa fẹ́ kó lè agbẹ́yọ̀ ọdún kan ló fi kọ́ àwọn oṣù 6 ṣe ti bẹ́ẹ̀ ṣe rí táwọn ń sọ yẹn wọ́n kàn ń give excuse ni àwọn tẹ̀ ń sọ yìí náà wọ́n ń gádà owó jọ kó bá a lè fi pé àwọn fẹ́ ṣe ìyàwó àwọn fẹ́ fi ra ṣe contract káwọn náà bá a lè níwèé ni
tó ti yẹ yín sìn torí nǹkan méjì náà máa lé ìtọ́sọ̀ ẹ̀ wọ́n lé o ṣùgbọ́n wọ́n á tún máa lé pé káwọn kó jọ káwọn fi ṣe ìyàwó káwọn náà lè ní ìwé ọ̀pọ̀lọpọ̀ tó ń lò nìyẹn ṣùgbọ́n àwọn tí ò ní tó ti níyẹn wọn ò ní sọ̀rọ̀ lọ sí bẹ́ẹ̀ bí ìgbà kan fi nǹkan yọ̀ọ̀yàn ni tí ó yẹ yín sìn kì í pé kò wọ́n ṣé ní ọ̀ká kan máa rówó sábà náà lọ́kùnrin ìrọ́kùnrin. ẹlòmíì kan ń sọ tiẹ̀ bínú tiẹ̀ ṣe rí ó lè má jẹ́ pé ó fi ń yọ̀ọ̀yàn. bẹ́ẹ̀ ni olóòtú ẹ wo mo discover kinní kan tẹ́mi bá ń sọ pé tẹ́nìkan ṣe ò dáa kinní kan tó ń ṣe kinní kan wọ́n sọ pé wọ́n pìtì òun tó ń wò tọ́ọ̀mù yẹn yín sìn bí ìkan máa jealous ẹ̀ bí ìkan máa mọ̀ọ́kì ẹ̀ ṣebí iṣẹ́ tí mò ń ṣe ni mo mọ ìwà èèyàn mo sọ fún kí mo lọ sí school kan wọ́n ń pè ní apprentice ministry kí là ń study mbẹ ìwà èèyàn ni tí n bá rí èèyàn ní 1 hour màmá tó lè ṣe tí n bá ti wò báyìí physical ni o tí o ti mọ spiritual research mi màá mọ̀ pé ó rẹ̀ bá lè yàn sọrí àwọn èèyàn ètò mo sọ́kọ́ àánú wọn ni pé àdìkàrà ló pọ̀ nínú àwọn èèyàn wa tó fẹ́ kẹ́ lómi lágbádá ẹni tó ní òfin tí ò ní ó ní ẹni tó wá burú ni pé ẹ tún wò wá o tẹ́nìkan bá mọ̀ ọ̀nà kan báyìí kò ní fẹ́ kẹ́ lómi mọ̀ ẹ wá wò pé kí làwọn èèyàn fẹ́ gbà nù kan báyìí kí làwọn èèyàn fẹ́ gbà ń bẹ́ẹ̀ mi ní parọ́ fún yín tó ń ṣẹlẹ̀ sáwọn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí níṣẹ́ o Italy náà ti bẹ̀rẹ̀ títí ẹ̀ London náà wọ́n protest jẹta kọ́ máa lé immigration torí Amẹ́ríkà tó wá ti bẹ̀rẹ̀ kọ́ báyìí máa tẹ̀lé ni o torí ọ̀pọ̀lọpọ̀ wọn Amẹ́ríkà náà máa ń bẹ̀rù pé táwọn bá ṣe nǹkan Amẹ́ríkà lè ó lè dí pẹ̀lú àwọn tó wọ́n dé pé ẹ̀ ló ti wá sí wọ́n ti pass bíi ní Germany ẹ̀dùn mọ́ tó ṣẹlẹ̀ sí Nàìjíríà kù nígbà táwọn bá tó wá kúnnú wàhálà Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àti pé tó wà yẹn òun ló ń ṣèlú táwọn bàbá ìyá ẹ̀bùrò tó ń lọ léèwé o ṣé mo bẹ́ẹ̀ bó ṣe jẹ́ lẹ́gà tó yẹ o báwo wá ní kò ní affect ìlú yẹn ní one way or the other tẹ bá ṣàkíyèsí ẹ lọ gọ́ọ̀gù ẹ foreign currency àbí foreign money tó ń wọ lílé sí Nàìjíríà every year táwọn èèyàn send billions ní kò sí bí o ṣe ní dínkù so kí la wá sọ so èmi ò sọ pé n tí Trump ṣe ó dáa kò dáa ṣùgbọ́n executive order ló ń lò bẹ́ẹ̀ tẹ́mi kàn mọ́ ni pé àwọn tó ń ṣe kínní yìí fún ẹ̀jẹ̀ wa ni wọ́n kì í ṣòyìnbó èèyàn wa ni wọ́n ọmọ ìlú wa ni wọ́n a gbọ́dọ̀ ní feelings fún wọn ní bàbá tẹ̀lé tí kò ká keep quiet kí ká máa sọ pé ká máa bọ̀ nílé náà ó dà bẹ́ẹ̀ no wà yẹn ò wọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ò dáa I don't know the kind of religion àwọn èèyàn ṣe o religion tèmi gbà tèmi o compassionate religion ni a máa ń ní feelings fún yàn yà á fi rẹ̀ sípò èèyàn pé kí làwọn èèyàn máa pass through báyìí èmi wà jẹ́ pé ọkọ àti ẹ̀wọ́ àtọmọ ni wọ́n ẹ̀yà bọ̀ náà fẹ́ dé sílé sí Nàìjíríà ẹnu ẹ̀rọ kẹ́nìkan wa máa lanu pé nǹkan ṣe dá báwo tẹ̀ bó tiẹ̀ dá gbogbo ọ̀rọ̀ kọ́lẹ̀ máa ń dá lè máa ń sọ sínú èèyàn dákẹ́ ni because o gbọ́dọ̀ rò wò pé èèyàn làwọn táwọn sọ ń pa èyí ò fi rẹ̀ sípò wọn tó ti kọkàn rí bẹ́ẹ̀ nìyẹn olótù ẹ̀ ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ má gbàgbé o ẹ ní nígbà tí mo ní ìránṣẹ́ Ọlọ́run ní mi ò lè ṣe iṣẹ́ mi lè rú lùlù ẹ wá ń sọ̀rọ̀ Túndé Bákàrè ẹ̀ ń dákọ̀ àwọn màá ṣàlàyé because àwọn kan wà tí a fẹ́ pé àsọ̀rọ̀ máa sọ̀rọ̀ débẹ̀ lé ṣe rí tẹ́ bá wo báìbù dáadáa báìbù yí ọ̀pọ̀lọpọ̀ yìí ǹjẹ́ tá à ń ṣe spiritual work ni o kò dé physical they are operate in physical level ṣé mọ̀ pé nǹkan ẹ̀mí ni a máa fẹ̀mí read ṣe rí àwọn òṣèlú tẹ̀ ń wò yẹn meeting tó ń ṣe lójúmọ́ ń gbà mí ẹlòmíì ẹ̀rín kìíní tẹ̀lé wọn ń sùn wọn kì í ní sùn aago mẹ́ta ọ̀rọ̀ pàtì meeting bí ọ̀yá ẹnìkan á pè ní sí para ìyá àwọn òòyà kí n gbàdúrà fún ẹnìkan dé sí mo fẹ́ di difference báwo mo ṣe fẹ́ ṣe bọ́ yẹn inú ẹ̀rọ ní àná nìkan àwọn tó pè mí tí mi ò mọ̀ rárá ni o yàtá títú kò máa tí mo ti mọ̀ tẹ́lẹ̀ tó ń pè mí o níjẹta tí kìíní kọ́kọ́ jáde àwọn tó pè mí di 49 ẹ máa wo ọ̀yá kí wàá jẹ pé wọ́n fẹ́ lọ mítì nìkan bí ìyẹn máa difficult ìta lè ṣe ni pé ẹni tó bá lọ́ndà wa a lè help wọn Christian kò di governor kò di president bẹ́ẹ̀ ìwọ gbogbo tó ní ìpè mi sọ pé tí church pé ẹ o jẹ́pọ́nà ló pè ẹ́ máa fún iṣẹ́. ṣé tẹ́ ń sọ báyìí ni wípé pásítọ̀ Túndé Bákàrè yẹn àyọjú náà nílé tán fẹ́ ṣe nípò ààrẹ. ẹnu ọ̀rọ̀ mo sọ ọ́ lè bá lóye fẹ́ ṣe ẹwù bá lóye fẹ́ ṣe kíni mínísítà wà lọ́dà ẹ̀ ṣé gbogbo àwọn tẹ̀ ń wò yẹn mo kàn máa ń wo ẹlòmíì ni ọ̀pọ̀lọpọ̀ ṣe rí we have different two type of men of God táwọn yóò mọ̀ we have spiritual men of God we have administrative men of God táwọn yóò mọ̀ ṣùgbọ́n wọ́n máa ń mìíràn ṣe papọ̀ ṣe rí tẹ́ ẹ bá wà spiritual alert ẹ lè dá wọn mọ̀ ṣe rí administrative yẹn ṣọ́ọ̀ṣì wọn máa fine choir gbogbo ẹ̀ wá wà
organize ṣùgbọ́n spiritual power kò ní síbẹ̀. wọ́n lè gbàdúrà ráfẹ́ gbàdúrà orí fífọ́ wọ́n lè fi tẹ́nà àgbà àdúrà orí fífọ́ nìkan ṣùgbọ́n spiritual man of God ọ̀dà àdúrà yàrá látọ̀ ọ̀hún ni akọ̀ gbàdúrà báyìí kí ni àlọ́ sọ èmi ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn ṣẹ́rẹ́ tó lọ́n bá pè á fún níṣẹ́ o ìṣẹ́ tó lọ́wọ́ dẹ̀ fún ẹ ọlọ́run àfẹ́ kó máa pọ̀ sí ni kó o dẹ̀ lè wà lọ́tún kó wà lọ́sì at the same time àwọn tó ń ṣe yẹn mi ìsọpọ̀ ọlọ́run ò pè wọ́n o ìbọn ṣe ń ṣe kò yé èmi ìkọ́ ọlọ́run tó fún ẹ níṣẹ́ tíṣẹ́ bá ń wọlé abínú sí yan tọ́jú tó lọ́run ní kó o tọ́jú sọlọ́kú tó ń torí pé wà mí tì ní ẹgbẹ́ kan ọlọ́run ní fojú rẹ̀ wo ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ètò mọ́ kàn fẹ́ sọ nípa tìyẹn nípa nìkẹ́ àgbàgbé ẹ̀. ẹ ṣeun torí àsìkò ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́ pé nọ́mbà yín. orúkọ mi ò yí padà Prophet Fẹ́mi Wahab lórúkọ mi nọ́mbà mi ò jẹ́ yí padà +34 ó ṣe 234 +34 698 256 476 +34 698 476 YouTube wa náà dẹ̀ yí padà Prophet Believers Citadel TV láfẹ́ wo àwọn fídíò mi pa bẹ́ẹ̀ ṣe lè gbégbé ayé tó rọrùn nípa ìgbéyàwó láfẹ́ wà spiritual fi àwọn àdúrà tó lágbára àdúrà tó sílẹ̀ gbogbo ẹ̀ lẹ́ máa rí ń bẹ̀ láfẹ́ wo program àjọ ṣe papọ̀ pẹ̀lú iléeṣẹ́ Bẹ́bẹ́yẹ́kẹ́ ẹ lọ sí Google kẹ́kọ̀ọ́ Prophet Fẹ́mi Wahab ẹ máa rí oríṣiríṣi bẹ́ẹ̀ more than 20 so ẹ mọ many things nípa mi àti nípa iléeṣẹ́ Bẹ́bẹ́yẹ́kẹ́ náà Ọlọ́run wà pẹ̀lú wa ní orúkọ Jésù. tó ẹ ṣeun o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi èrò yín ẹ já mọ́ lójú òpó sọ fún ni o kẹ́ẹ̀sì tún pín fídíò yìí fáwọn ẹlòmíín lónìí Bẹ́bẹ́yẹ́kẹ́. jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Isnad Estate Ṣìmáwá agbègbè táyé ń sọ. Isnad Consumer Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Isnad Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí ti lọ dùn jù. ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí o. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Isnad Estate Ṣìmáwá sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ rú.